Ẹ̀ka sára ọkùnrin mi mo gbọ́ pé Boko Haram lọ sí Yobe ó tún lọ sí Borno wọ́n lọ pín oúnjẹ àwẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ò responsible mọ́ àwọn pípì ti dọ́gbọ́n gbàjọba náà àwọn náà ló máa pa yín ní ìní parọ́ fún yín torí ẹ̀yìn lẹ́yìn mọ̀bìtẹ̀ tí lọ import wọn àwọn báyìí mo rí rísì kan náà lánàá railway line tó ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn èèyàn rẹ̀ lọ ń gé wọ́n ó lè kọ́ ló wà lọ gé railway line láíláí ó lè rìn gé wọ́n máa kúkú jí tó máa fẹ́ jìnrìn àwọn bandits àti terrorists ló ṣe kiri yẹn àwọn èèyàn tó fẹ́ pààrọ̀ ń wá àmọ́ ọlọ́run ò ní fún yín ṣe àwọn tẹ̀lọ import náà mo mọ̀ pé ìjọ kan ṣá gbogbo yẹn kọjú sí ó tún ní ọ̀gbẹ́ni burúkú kan náà tó wá láti north tó sọ pé southern governor pé who are they to give order they need to consult the Fulani man orí yìí ti burú bàbá tó sọ̀rọ̀ ó dùn mí pé mi ò rántí orúkọ ẹ̀ náà orí ẹ̀ pé kí ni governor ń ṣe tó ń decide without consulting the Fulani man who are you.